أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا صراط المستقيم Portable Portable ọmọ Ọlálọmí dẹ́dẹ̀ mẹ́ràwó ọ̀dẹ̀ náà sùúrù sí ọjọ́ orí rẹ̀ kéré Ọlọ́run jẹ́ ọlọ́lápẹ̀ Ọlọ́run jẹ́ olóyè pé Ọlọ́run jẹ́ olópùpọ̀ ẹ̀ kò sí nǹkan kan tọ́pọ̀ tí tán kò sígbà tọ́rọ̀ jọ pa ìwọ àtobìnrin pọ̀ wàá kẹ́ yàkàyàkà useless obìnrin ọ̀ direct ọmọ tí ẹ ń pè lóbìnrin ni dá ìrà ní èyí tó yípo ní ibi ó ti bẹ̀rẹ̀ náà ló pín sí tí wọ́n bá ń sọ yí pé ayé àlèmọ́ra àtúwà dúnìyà obìnrin gẹ́gẹ́ láyé Olúwa gẹ́gẹ́ tó láyé lọ́run tó dá ayé àtọ̀run ó recognize obìnrin ó fún wọn ní odidi big office nínú alukuran Suratul Nisa kò wá sígbà tọrọ ọjọ́ pa ìwọ àtobìnrin pọ̀ àsọba ìdí àsọtán débi pé obìnrin wọn fẹ́ẹ́ lè ronú parẹ́ kí ni jù ọ lọ́wọ́ tó fi jólẹ̀ kí ni ti gùn ọ kí ló ní tẹ́lẹ̀ kò ti ní ṣáájú ẹ tó rò pẹ́lú mi ò lé ní mọ́ odidi ìyàwó Aláàfin kọjá náírà pẹ̀sì obìnrin ọkùnrin kankan ò ní tàṣírí obìnrin káṣírí rí òbò láyé sọ ọgbọ́n táwọn àgbàlagbà wí ni ẹnì kan ò ní tàṣírí òbò káṣírí rí òbò kí ni ìṣòro ẹ gan kí ni pírọ́blẹ́mù ẹ kí ni tí kò kí ni tọ́ka ọ̀láyà kí ló tóbi lẹ́mìí ẹ. ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ àbúrò ní ṣe ìlú Ọ̀yọ́ ní báyìí ṣe ìlú Ọ̀yọ́ wa kéré ni bàbá wa Aláàfin tí ìbá ṣàdẹ́wò tó dé ẹni gbogbo obìnrin tó bá jí olórí olójú òru ẹ tí ìsọkọ wọn ẹni tí ó sọkọ wọn gan ó nírú sáàdì tí ó ní kó tó lè sọkọ olórí tí ìbá ṣe kádàrá Ọlọ́run káwá pẹ̀lú ẹ kọ̀ǹdíṣẹ́ wa mú ọ odidi olórí tó fi ọba aládé ó tún wá jẹ́ Aláàfin Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ sọ́yọ́ ló kéré ni àbí bàbá wọn Lámídì ikú bàbá yèyé ọmọ ẹkú tí kú ọgbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ọgbọ́dọ̀ ṣe sáwọn wa kéré ni tọrọ bá ti wá pa ẹ ní ìwà àtobìnrin pọ̀ wà bóde wà rògbò yàkàyàkà obìnrin useless obìnrin ọmọdé sí ọ ẹgọ àti dìndìnrín àtòpọ̀ ní dẹdẹ lánàá ó wà ní secret kankan your life ó ní secret ó wá bóde yàkàyàkà obìnrin yìí obìnrin tó ẹ ti jọ gorí ara yín rí tájọṣepọ̀ tí ṣé nígbà tí ìrìn àjò owó àti ọ̀dẹ́rùn ṣé kọ́ parẹ́ ẹni kọ̀rọ̀ ayé sí ọ̀sẹ̀ ju kọ̀rọ̀ ọ̀run lọ ni. gbogbo ẹ̀yin obìnrin ẹjẹ́ sọ tọrọ fún yín o kọ́kọ́ di méje ò sínú orí ibú o kọ́kọ́ di mẹ́jọ kò sínú orí ibú o sọ́gẹ́tì mi yé don't kill yourself because of another person má torí ẹnìkan parẹ́ ìyàwó lórí lọ fọkẹ balẹ̀ aṣọ ìyèrè òní ya gbogbo tí Portable wí ó ń rán Ọlọ́run létí ni mo fi dèédé àkókò ìbẹ́lọ́ gbogbo ẹni tí ń sunkún adé orí Ọlọ́run fún yín ládé ìrọ̀rùn yóò fún yín ládé ìdùnnú yóò fún yín ládé ìfọ̀kànbalẹ̀ yóò fún yín ní adé tí ọmọ yìí gbogbo nǹkan kọ́ lówó o èèyàn lè lọ́kọ tó yẹ pé èèyàn lèyàn máa tọ́jú ẹ o èèyàn lèyàn máa raṣọ sí lọ́rùn o èèyàn lèyàn ra bàtà rẹ o sí lẹ́sẹ̀ o tó bá ti jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ dùnnú fún yẹn falilahi alhamdu ayé tá a wà yìí kò sí dùnnú nínú ayé yìí gbogbo ọ̀rọ̀ ọkùnrin tó bá fẹ́ rí dùnnú ọ̀dọ̀ obìnrin ló ti rí gbogbo ọ̀rọ̀ obìnrin tó bá fẹ́ rí dùnnú ọ̀dọ̀ ọkùnrin ló ti rí Portable dẹ́ẹ̀dẹ̀ mẹ́ràwó ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ń yọ̀ ọmọdé ni ọ̀ àbẹ̀ ló ń kọ́ sẹ́kù àbẹ̀ ló ń kọ́ òfòsì ló gba gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ ti ń gbọ́ ohun àwọn kan ní tansẹ́ rẹ̀ tí wọ́n kú láyé tó jẹ́ kójú kan náà ní padà wá gbogbo ẹ̀yà ayé ẹ dárí jọmọ yìí ọmọdé ń sin ọmọ rùn lẹ́nu ẹ̀ owó ló ní lọ kò lọ́pọlọ kò ní mẹ́mórì kò láròjinlẹ̀ ó ń tẹ̀lé báṣubàṣu ilẹ̀ ń yọ̀ àmọ́mọ́ bẹ́ẹ̀ náà pélé òní yọ̀ ìyàwó lórí ọba alágbára tí kú ẹrú mà sí ti du ẹrú nú yóò wọlé tí Portable tó ṣe pẹ̀lú ẹ̀yìn Ọlọ́run dùn ẹ̀ nínú yóò fi ìdùnnú ọkùnrin yóò fi lé ọlọ́ ọlọ́mọ insha Allah la quwwata illa billah dẹ́ẹ̀dẹ́ mẹ́ra àwọn Portable ẹnìkan ìtú àṣírí obìnrin káṣírí rí obó èyí tó ń ṣe ti pọ̀jù ọjọ́jú orí ẹ̀ lọ. Salamu alaykum warahmatullahi ta'ala wabarakatuh.